Ocho ye ba meji kire benana. Agba kiro. Oghene Suayera oya akpoga no Oghene Suayera. Oghene Suayera oya akpoga no Oghene Suayera. Okiro reri obo dami ni Oghene Suayera. Okiro pori obo dami ni Oghene Suayera. Itwabo nuri oke agbe mlaso Oghene Suayera. Itwabo mlaso no kiri aye Oghene Suayera. Oghene Suayera oya akpoga no Oghene Suayera. Oghene Suayera oya akpoga no Oghene Suayera. Oghene Suayera oya akpoga no Oghene Suayera. Oyeba. Okilori ya bota ni Oghene Suayera. Okenaro pori bota ni Oghene Suayera. Oyeba. Itwabo muri oka be mlaso Oye yoke Dr. Friday Kwedejo. Itwabo mlaso no kiri aye Oghene Suayera. Oh, not true the one. Oghene Suayera oya akpoga no Oghene Suayera. Oghene Suayera oya akpoga no Oghene Suayera. Jesus Suayera oya akpoga no Oghene Suayera. Oyeba. Okilori ya bota ni Oghene Suayera. Okwedejo Dr. Nanai. Both specialists. Itwabo mlaso no kiri aye Oghene Suayera. John, yes, Oghene Suayera oya John. Oghene Suayera oya akpoga no Oghene Suayera. Oghene Suayera oya akpoga no Oghene Suayera. Okilori ya bota ni Oghene Suayera. Okenaro pori bota ni Oghene Suayera. Itwabo muri oka be mlaso Oghene Suayera. Itwabo mlaso no kiri aye Oghene Suayera. Oghene Suayera oya akpoga no 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 Oghene Suayera. Okilori obo dami ni Oghene Suayera. Oghene Suayera oya akpoga no Oghene Suayera. Okenaro pori obo dami ni Oghene Suayera. Oghene Suayera oya akpoga no Oghene Suayera. Itwabo muri oka agbe mlaso Oghene Suayera. Oghene Suayera oya akpoga no Oghene Suayera. Itwabo mlaso no kiri aye Oghene Suayera. Oghene Suayera oya akpoga no Oghene Suayera. Wenuge ukpe popo la kaurana. Oghene Suayera oya akpoga no Oghene Suayera. Oghene gbe biko wo mi swe mo wera. Oghene Suayera oya akpoga no Oghene Suayera. Diemu e mo wa ibrenu mi. Oghene Suayera oya akpoga no Oghene Suayera. E mo wa ibrenu we ya e pa ro bora yi. Oghene Suayera oya akpoga no Oghene Suayera. Oso no bluwe mi swe mo wera. Oghene Suayera oya akpoga no Oghene Suayera. Itwabo muri oka agbe mlaso Oghene Suayera. Oghene Suayera oya akpoga no Oghene Suayera. Itwabo mlaso no kiri aye Oghene Suayera. Oghene Suayera oya akpoga no Oghene Suayera. Wenuge akpo aibana. Oghene Suayera oya akpoga no Oghene Suayera. Oda jokada eko iwo je. Oghene Suayera oya akpoga no Oghene Suayera. Oda di moto wawa wo de ke blenu we mi. Oghene Suayera oya akpoga no Oghene Suayera. Oko mi yi wani e won me nero. Ije
Omeneru Oghene Suayera Obo wanero na wako kuko mawena Obo wameye nero wakikwada Tiemu woni bulada Ewa tana ikobo sa ugura ewa yoko Omenero ndo karubu toye bishi Ituribu wi wakero roma dijere Aide shere asunu ayi pere obori bia Oso noblu we omi Suayera Ukwe koko ajara na oso noblu we biko Wenuge atawa kera wani o Atawa jowo ne mu ife romi owe Atawa soke na ewa na imwera romi owe Wenuge ani kwekwe ayogwe mwera ruru Osha ayi na vai na ba onye akoju Wenuge akodare deri ayi Akowo deri ayi da ya Urhobo Ayi na wotu wi ane e bosa evi mo nke sagija Ayi na ko kwekira kamu Oko mi wo wewe ki o boro Oghene remuna Omo ayi viere o de get scholarship Obisi kuru kani every poli De mi wo wewe na e da bori ote Omo na ke Okwe school o se boni na kai kija kai chomoni Kai na bo tuta wa komo na enda na ba plomo ni mamo iloro Ayo plomo ni iloro okiri eri emo na koki blog O se boni aide swomo na tigere Omo na da remote The me wo we na oni na da roma fle Oni na de fle oda shaka muroye Oku yewe osena ode kidu yin Ede bori ote omo na won ya wijere Omo na won ya wijere Oyan ni phone o Omo na ne ja cross ligede pe ai go sere wo phone Omo na bi ni te obi phone e ro ko woro ligede ko bi ere se Imoto wa gbe se bloto mo na de we se Iwore ojere omo na wunu re Ifonu o se babo na ko imo na to ri kai school Kai mi no ba yi dadu yo no ba na kan si Yemi wo wewe na o se na ana eja ho Owo bi bedroom o ifonu na de kworo Owo nyimi ifonu na na enugu nwere ere ansaro kworo kolu na Beso ki nugu enwere ifonu na ruma fune ko to ifonu na bi ogbo ni bedroom do O mo wi opa e di alupupo lapo re Wenuge o de ko jabi o makoho
akọrọ makuru kọrin yóò yàn dá tọ ìfòlù náà. ó táwọ́ sáré náà yóò nọ́mọ́ pèsè kúrú náà wò. ọ̀sà ìnáríwò pèrè kó sẹ́wẹ́rẹ́ yọ ìtàsí kọ́ wà wò yẹ. ọ̀dà wuyùn yọ pẹ̀lú pétì wò. èmi ò wẹ̀wẹ̀ náà ọ̀dà wà wẹ̀ tí èdè wò. buyọ̀ ni ọmọ náà rọ̀ máa pàkàmùlẹ̀ gòrò náà. owó tùwìyàn bí mo ṣàwọn yẹn fún mi yìí. owó kúrò ní sáyẹn. lọ́ ṣàwọn yẹn padà. buyọ̀ ẹ̀ náà ṣe wà bìlẹ̀ sọ́nà ẹ̀ àhọ́. okú yòówé ọ̀nà ìfilẹ̀ àná yẹn àdáhọ́. owó ti bẹ̀tú mo kọ́ àwọ̀ ṣàríyàn yìí. ọwọ́ ṣàyàn yẹn wo ṣé lótọ́. àyìnà kọ́ olúruru kọ́ fani gẹ́gẹ́gẹ́. ó pẹ́ yọ ìwọ dáre jẹ̀rẹ̀. ìwọ lọ jẹ̀rẹ̀ kìkì mú yé bí àrò. èmi wọ́n bẹ̀wẹ̀ náà àyè náà yóò wọ̀ ipò ti bẹ̀túmù náà. àṣejì kọ́ dígí ẹ̀. àyè náà wọ́n bẹ̀rẹ̀ náà ètò bọ̀ ní òbò lérí àyè. akẹ́yìn wo kìdí egodo àìpéjẹ wọ́n fi yẹ. kápá mi mọ́tò bọ̀rọ̀ gbájà káyégún mọ́tò náà tẹ́gòdò náà. ìwé egun mọ́tò jà káyé òun nẹ edorúkú ọmọ náà ń yọ yìí. ẹ̀yìn gbowó kòkó ìfúnnarí wò ń tọ̀. àyẹ̀dùn bí bùtù káyé wọ́n ní ọmọ náà rè. ó ní náà ọmọ ní ọmọ yẹn ó ní náà dàgbà gángán. ìdèmú ebi àná ìdèmú ebi àná ìdèmú ebi àná. àyìnà kọ́ wá wò tí yẹn dègbò ìṣẹ̀rù ó kí n yẹ lótọ́. wẹ́nu gé ayé nádé ṣẹ̀rù. èké mú àyìnà hospital. ọsíjì nìkan àwọ̀rọ̀ wáyé náà ó kì í sèse wẹ́rẹ́. ó kó omi yí wẹ́rẹ́ ẹ̀ ògùnjẹ́ ká pọ̀. yéde bla yenu ké lókèrè rò adó. yéna yémé wọ́ta yémú ìbẹ̀rù ọmọ yẹn wọ́n. ọ̀gẹ́ni sọ yẹn àwọn yẹn àpọ̀gá náà ọ̀gẹ́ni sọ yẹn. àwọn ẹ̀dẹ̀ bò kíkó àkọlẹ̀ òrùbó náà. ọjọ́ yẹn bá òmìnira mi sóde nánà yìí ẹnjìníà ama òbúkókó àríyàsó lówó ìjọba nàdàrí ni ọ lórí fọdíṣọ lọ ọ̀dàgbọ̀ nẹ̀ mamọ̀rí àwọn wọ́ọ̀rù ìwúwìn ìwẹ̀ ọ̀yìnwó blọ ọ̀dàrú ìwé kọ̀wé bí pápá yìí fọdíṣọ àṣeyìí kí wà dẹ́ ọ̀yìn kọ̀wé ọ̀nàdógó Austin Uke ọ̀yìn kọ̀wé ọ̀gẹ́nẹ́ wọ̀ bá wẹ́. yàtọ̀ náà òye ìkòmílẹ̀ gbọ́ á ní ẹ̀mí yẹ Mr. Emako awẹ egeneri mọ́sọ̀gá òye ìkọwọ́ ní ọ̀bùn nínú wọ́lá lèjẹ́ wọ̀kìlá yìí òkú á ní ẹ̀mí yẹ Mr. Onotaime Ruben Shema efe ufoma social crop ọ̀yẹ́ burúkara nínú wọn yà kpọ̀ra ọ̀gẹ́nẹ́ wọ̀ bá wọ̀ àníyàn ìkólúkókó ọ̀nà ìṣe òkú ajé wà ní ẹ̀mí yẹ Mr. Onerime oye mi kọwọ́ ní ọ̀bù ọ̀yìn Monday Onerime Monday aka shop by shop
Oye chairman here Obedient Social Club of Nigeria. Aneji gwenye yoro ko na ije melo kwenye wawa. Ono bo ma anya biye Kashos obe. Oye mi ko woni obo. Obole lomo jo melo. Melo kune yeruwe. Eh otuko ugo. Oye mi ko woni obo. Ogene oba wo. President Obedient Social Club of Nigeria.